Ẹ kú dédé àsìkò yìí, èyí làwọn ìròyìn tó jẹyọ nínú ìwé ìròyìn The Matrix lónìí Ọjọ́bọ̀, ọjọ́ 23 oṣù kínní ọdún 2026. Ẹniọlá Sàlíù lórúkọ mi. Lórí ọ̀rọ̀ ètò àìsí ààbò pàápàá jùlọ ìjínigbé tó wáyé lemọ́lemọ́ ní kòpẹ́kòpẹ́ yìí ní ìpínlẹ̀ Kaduna, orílẹ̀-èdè Nàìjíríà gbọ́dọ̀ sa ipá rẹ̀ sí i láti dáàbò bo àwọn Kìrìsìtẹ́nì. Orílẹ̀-èdè Amẹ́ríkà ló sọ eléyìí. Ó fi àìdùnnú rẹ̀ hàn, bẹ́ẹ̀ ló kẹ́dùn lórí ìjínigbé àwọn Kìrìsìtẹ́nì tí iye wọn ń lọ bíi 97 níye, ìyẹn 177 ní ìpínlẹ̀ Kaduna. Orílẹ̀-èdè Amẹ́ríkà wá fìdí ẹ̀ múlẹ̀ pé ààbò tó péye yóò wà fún àwọn Kìrìsìtẹ́nì. Ẹ̀tọ́ láti ṣe ẹ̀sìn tó wo oníkálukú gbọ́dọ̀ fẹsẹ̀ múlẹ̀ dáadáa tí olùjọ́sìn yóò máa yan fanda lórílẹ̀-èdè Nàìjíríà. Igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà Kashim Shettima ti fi ìkéde síta wípé ààbò tó péye yóò wà fún oúnjẹ ní èyí tí yóò jẹ́ kí oúnjẹ sùn wá bọ̀ lórílẹ̀-èdè Nàìjíríà, ìyẹn tí a bá mú iṣẹ́ oko àti ètò ọ̀gbìn lọ́kùnkúndùn. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti buwọ́lu yíyan àwọn 3 tí wọn yóò máa ṣojú orílẹ̀-èdè Nàìjíríà lórílẹ̀-èdè Amẹ́ríkà nínú àwọn 72 tí ilé ìgbìmọ̀ aṣòfin kéde ní oṣù kejìlá ọdún tó kọjá yìí. Ní ìmúrasílẹ̀ fún ètò ìdìbò gbogbogbò ọdún 2027, Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe ìpàdé oníbòńkẹ́lẹ́ ọ̀tọ̀ọ̀tọ̀ pẹ̀lú gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́, onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé àti gómìnà ìpínlẹ̀ Plateau Caleb Mutfwang ní ilé ààrẹ l'Àbújá. Nígbẹ̀yìngbẹ́yín, ilé-ẹjọ́ gíga jùlọ orílẹ̀-èdè Nàìjíríà ti fi òpin sí ẹjọ́ ìṣekúpani láti ọdún tó ti pẹ́ sẹ́yìn tí wọ́n fi kan Hamza Al-Mustapha tó jẹ́ òṣìṣẹ́-fẹ̀yìntì olórí ẹ̀ṣọ́ aláàbò tẹ́lẹ̀ rí sí olóògbé olórí ológun General Sani Abacha lórí ikú Alhaja Kudirat Abiola. Ó kéré tán ènìyàn 6 tí ọ̀pọ̀ wọn jẹ́ akẹ́kọ̀ọ́ ni wọ́n pàdánù ẹ̀mí wọn níbi ìjàmbá ọkọ̀ ojú omi tó dànù níjọba ìbílẹ̀ Burúkú ní ìpínlẹ̀ Benue. Ìròyìn amúlùúdùn. Gbajúgbajà lórí ayélujára tó tún jẹ́ ajìjàgbara tí ọ̀pọ̀ ènìyàn mọ̀ sí Very Dark Man ti fi ẹ̀sùn kan Wizkid lórí ọ̀rọ̀ èmi jù ọ́ ìwọ jù mí láàrin òun àti ọmọ àgbà òǹkọrin olóògbé Fẹlá Aníkúlápó Kútì, ìyẹn Ṣeun Kútì, fún ọ̀rọ̀ kan eléyìí tí wọ́n ní Wizkid sọ léyìí tó tàbá olóògbé Fẹlá Kútì. Ìròyìn eré ìdárayá. Agbá ọwọ́ iwájú fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Galatasaray Victor Osimhen ti fìdí ẹ̀ múlẹ̀ pé òun ń sa gbogbo ipá òun láti mú agbábọ́ọ̀lù tẹ́lẹ̀ fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù Midtjylland Onyedika pẹ̀lú Ademola Lookman. Ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn yìí àtàwọn ìròyìn míì lẹ́ ò láǹfààní láti jẹ̀gbádùn tẹ́ ẹ bá darapọ̀ tí ẹ sì tẹ̀lé The Matrix lórí Facebook, Instagram, TikTok, YouTube àti X. A kú ìsinmi òpin ọ̀sẹ̀. Ẹniọlá Sàlíù lórúkọ mi.